Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Ìbá má ṣe pé àní Jésù ní bàbá. Ìbá má ṣe pé àní Jésù ní bàbá o. Ogun ayé ìbá borí wa. Ìwọ tó fẹ́ wá la ó máa sìn títí. Olúwa olóore wa. Ìwọ tó ṣọ́ wa nínú ìdánwò ayé. Mímọ́ lògo ọlá rẹ, bàbá rere. Bàbá ìwọ la ó máa sìn. Bàbá ìwọ la ó máa bọ̀. Ìwọ tó fẹ́ wá la ó máa sìn títí. Mímọ́ lògo ọlá rẹ. Ẹ̀yin èèyàn mi, welcome back to Yoruba TV. Ẹ má bínú, ẹ bá wa lẹ̀ bẹ́ẹ̀. Ṣé ti gbọ́? A lè máa wọ off key ní àwọn ibì kankan, ẹ bá wa lẹ̀ bẹ́ẹ̀. Ẹ wò, inú mi dùn, ayọ̀ mi kún, Ọlọ́run ò ṣe é. Ọlọ́run ò ṣe é. Ọmọ méjì tán lẹ́ẹ̀kan náà láàrin oṣù kan. Ayọ̀ yìí ti pọ̀ jù. Ayọ̀ yìí ti pọ̀. A sì ń ṣe kan lọ́wọ́, a sì wà lórí ìyẹn. Ọlọ́run tún ṣọ́ọ̀kì wa pẹ̀lẹ́ lẹ́ẹ̀kejì. Ọlọ́run bí eléyìí la ṣe máa kọ́ ọmọ olùbọ́ o pẹ̀lú ògo Ọlọ́run. Tó o bá ti bínú ọmọ làkejì, inú ẹ̀ máa dùn sí ṣe rere everybody ni. Torí tí ẹ náà máa dé. Bó ṣe rí nìyẹn, tí ẹ náà máa dé. Ọlọ́run tó ṣe tìkù síyà. Gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú oyún pẹ̀lú ògo Ọlọ́run, ẹ máa bí wẹ́rẹ́. Ayọ̀ la máa gbọ́ lórí gbogbo yín o. Inú mi dùn, ayọ̀ mi kún. Ọlọ́run ṣeun tó dojú tì wá. Tó jẹ́ káyé fi wá ṣẹ̀sín. Ọlọ́run ò ṣe o, Ọlọ́run ò ṣe o. Iṣẹ́ tó dẹ̀ ti bẹ̀rẹ̀ náà bá wa parí ẹ̀. Jẹ́ kí ọmọ yẹn jẹ́ ọmọ ayọ̀, ọmọ alálùbáríkà, ọmọ tó jẹ́ pé ògo ẹ̀ máa káàkiri gbogbo ilé ayé ní gbogbo ibi táwọn òbí ẹ̀ ò dé, gbogbo bẹ̀ ló máa dé tó tún máa kọjá abẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ayọ̀ la máa gbọ́ lórí wọn. I am so happy. Báwo ni sáìdì ọ̀dọ̀ yín? Báwo ni pati ṣáàtì máa ṣọ ni because bá ṣe wà yìí. Ẹ wo bí mo ṣe wà, ayé kan tó wà yìí. A gbọ́dọ̀ jẹ ni. Inú wa gbọ́dọ̀ máa dùn kálẹ̀ ni. Àwọn ò gbọ́ nǹkan kan. Wọ́n lé ọkàn ń ké. Àwọn ò gbọ́ nǹkan kan. Àwọn ò rí nǹkan kan. Àmì èèyàn tó ń sunkún. Ò bá ìwé yín kan para yín. We no see anybody. We no see anybody. Àti Kẹ́mi, mo rí newspaper tẹ́ ẹ gbé jáde. Tẹ́ ẹ sọ pé èèyàn kan sọ fún yín kí lẹ ti porúkọ ẹni yẹn náà. Ẹni sùúrù, màá bá yín wá jáde. Ẹ̀yin báwo? Ẹni Adédìbú. Ó sọ pé ẹ̀yin lẹ máa kọ́kọ́ jẹ the first female president in Nigeria. Àti Kẹ́mi, ọdún wo náà ti sọ yẹn fún yín? Yẹ kí la wà yín náà, mo ti gbàgbé. Ẹ bá mi wo kàlẹ́ndà. Yẹ wo la wà yín? Ọjọ́ wo lẹ fẹ́ jẹ? Ẹ̀yin báwo? Ẹ ṣì ramálà jẹ náà wọ́n àtọ́kọ̀ fẹ́ jọba. Àti Kẹ́mi, ẹ jẹ́ lọ́wọ́ oúnjẹ jẹ. Ebi ọjọ́ alẹ́ ló ń pa yín ìtẹ́yìn yín. Ẹ má màmá zoom. Ṣé nǹkan oh my God, kó bá yẹ pé nǹkan tẹ́ ẹ̀ ń rò nìyẹn. Mo rí ibú tẹ́ ti ṣe yẹ àlejò kẹ́ gbàgbé. Ta ló fẹ́ dìbò fún yín? Àbí kí n ṣàwà? No. Kò jọ Àǹtí Kẹ́mi. Àlá tí ò lè ṣẹ nìyẹn. Ẹ ti fọ tó bá jẹ́ pé possible, ẹ ti fọwọ́ ara yín bá yí ara yín jẹ́. Bàbá yín gan tó jẹ gan-an. Àmọ́ bó ṣe jẹ ìpè náà fi sìn wọ́n kúrò mẹ́. Àmọ́ bí ìlú ṣe dàrú tí ìlú òtùbà tí òtúṣẹ́ ní ẹ̀rà bàbá yín. Àǹtí Kẹ́mi, ẹ bọ́ lẹ́ǹbẹ̀. Bóyá kí n ṣàyè ayé tá a wà yín mọ́. Bóyá the next life yín. Àbórí ẹ̀yin àtàdé burúdibú nǹkan fẹ́ burú. Ta ló ń gúnyán fún yín tó ní tọbẹ̀ òṣòro náà? Ẹ̀yin báwo? Wọ́n ń pín kò tí kàn. Wọ́n bá tẹ̀ máa múyàn, àwọn èèyàn gidi wà lẹ̀. Ẹ̀yin báwo Àǹtí Kẹ́mi? Ẹ jẹ́ kó ṣì dànù. Ṣé rí àwa bá ṣe wà yìí? Agboolé aláyọ̀ ni wá. Èèyàn mi ò bá ìbínú. Ọ̀tọ̀ lèèyàn tó bímọ, ọ̀tọ̀ làwọn tó ń kọ update. Ọ̀tọ̀ làwọn tó ń bímọ tó ń yayọ̀ ọmọ. Ọ̀tọ̀ làwọn tó ń kọ update. Update náà ni. Ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan ẹyọ kan mú jáde náà. Rí nǹkan ẹyọ kan. Ẹ tẹ̀sọ́ pé àwa gan fẹ́ ṣe nǹkan ayọ̀. Mo béèrè question kan ẹ̀ tí ì dá mi lóhùn. Mo ní kí ló dé tó hàn kí n ṣe nǹkan ayọ̀ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà. Ó máa ní reason. I am not joking. Ó máa ní reason. Kí ló dé tó hàn kí fi ń ṣe nǹkan ayọ̀ ní sáìdì ọ̀dọ̀ yín yẹn? Kò sẹ́nibọ̀dì tó ṣe nǹkan ayọ̀. Bẹ́ẹ̀ dé tẹ́ ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ń ṣọ̀fọ̀ bíi pé ẹ̀ ń ṣọ̀fọ̀ náà ni. Kò zero, kò sóúnjẹ. Ilẹ̀ Ẹgbẹ́ ni. People are controlling their pocket. Èèyàn tó yẹ pé £50 péré ló mú dání. Wọ́n máa rò pé £10 péré máa ná bí báyìí. Àwọn ọmọ wà lé tó máa jẹun. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú òṣì. Ẹ ti kékékékéké. Ọlọ́run ní dáwọ́ igbe yín dúró.
àdúrà tí mo gbà fún yín nìyẹn pé ìṣe rere everybody máa ṣojú yín níbi tẹ́ ti ń hate níṣe rere àwọn èèyàn máa bá yín ibi tán fi yín sílẹ̀ wọ́n tún máa kọjá lára yín lọ ìṣe rere gbogbo èèyàn máa ṣojú yín ẹ máa wà mẹ́yẹn máa update náà ni ọlọ́run máa ṣe tí Priscilla bímọ ọlọ́run máa ṣe tí Dorcas bímọ kí ni wọn ò bá jẹ ní sáìdì ibẹ̀ yẹn ẹ kúkú mọ̀ pé mi ìdárúkọ tó bá jẹ́ tiẹ̀ kó gbé tírélà wá kó wá ṣàtì ẹ̀ ń bẹ́ẹ̀ ni tó bá yá ń sẹ́ ẹ máa wáyàn kan kiri kí ni ẹ bá jẹ ní sáìdì òkè lọ́hùn Bukky Jesse mi ìgbàgbé ẹ mo gbàgbé ẹ láàárọ̀ bí mo ṣe rántí sí mo ní TS Kid kọ́mẹ̀ntì yín ṣe ń wọlé ni èyà mi ò lè reply yín sí mo ṣe fídíò lọ́wọ́ ẹ má bínú. àti Bukky Jesse ẹ pẹ̀lẹ́ orí omi tẹ́ ẹ wà yẹn ìsúdàkẹ́ kó sókun ẹ má padà wá sílé o àti bímọ o ẹ ra máa bómi lọ bẹ́yẹn ẹ máa bómi lọ ẹ gbọ́dọ̀ padà wá sílé o ẹ jẹ́ n tètè sọ fún yín bí àwọn ọ̀tí sọ fún àti bímọ Priscilla àti bímọ ọmọ ọjọ́ kìíní àná tẹ́ fẹ́ lọ máa ṣọ́ fámílì ẹ̀ ń Tanzania ó ti bímọ mo ti wá gbé fún yín sìn ṣe mọ̀ pé olórí àwọn amẹ̀bọ̀ èmi ni mo ti wá gbé fún yín sìn àti bímọ o ẹ tún ti ṣorí ibú ọmọ tẹ́ ń pè láṣànà tẹ́ sọ pé Naira Marley ló ṣe forceful entry ọmọ náà ti bímọ àti Bukky ẹ kú sómi ẹ máa bómi lọ ẹ jẹ́ kán ju òkú yín sómi ẹ má padà wá sílé o wọ́n máa bójú yín jẹ́ o àwọn tó wà nílé gan wọ́n ń bójú wọn jẹ́ ibo lẹ fẹ́ fojú sínsìn àdàbí tẹ́ ẹ bá sin ọlọ́run gan ti padà lẹ́yìn yín àti Bukky ẹ má jẹ́ kán mọ̀ àti bímọ Priscilla àti bímọ ẹ lọ rán bómi lọ bẹ́yẹn àlọ́ lámílámí orí omi lẹ kúkú wà ẹ jẹ́ kán jókòó yín sómi kẹ́ máa lọ bẹ́yẹn. I will do everything to make sure the marriage did not come possible. The marriage don't come possible for how many months? Pikin don't enter o. Ó yá, ẹ máa bómi lọ. Bẹ́ ṣe ń lọ yẹn, ẹ máa wo gbogbo wọn náà kò sílé inú wọn tó láyọ̀. Kò sílé inú wọn tó ṣe nǹkan ayọ̀. Àfi kán máa lọ from police station to police station. Kán máa ṣẹ́yún kiri. Àwọn tó tún yẹ kó mọ wọn ṣe nǹkan ayọ̀ fún wọn. Police report ọbẹ̀ ló ń gún kiri torí Ọlọ́run ní 2020 kí ni. Àwọn tó ti yẹ kẹ́yìn àwọn ọmọ yín kó máa ṣe nǹkan ayọ̀ fún yín ọbẹ̀ ló ń gún kiri. Ọlọ́run ayé yín yẹn in fact ṣé èèyàn lè fi tiyín tọrọ báyìí àbí kéèyàn fi tọmọ yín tọrọ pé bí ayé ọmọ Bukky ṣe rí ni kí ayé ọmọ òun ṣe rí. Ọlọ́run ọmọ tó ti tojú òbí ṣẹ̀wọ̀n you are a good mother. Ẹ wò tèmi ò tiẹ̀ pọ̀ ẹ kúkú mọ̀ pé ẹ wò ẹ rìn sún o in fact Lizzy sórí tiẹ̀ dàbí icing ni màá fi rẹ́ ẹ lójú báyìí ni ó ní sún o wá mú Portable wá halẹ̀ mọ́lé ni fi Portable lẹ̀ ọ̀ràn tó o dálẹ̀ òun ni wọ́n sọ pé kó wá yanjú àní ò ní gbádùn sẹ́ ò ní gbádùn ṣé délé tí mo fẹ́ wá ṣe lónìí kò sí ẹ̀ ń ṣe nǹkan tó pọ̀ èmi ò bẹ́ anybody bínú o mi ò dẹ̀ sọ̀rọ̀ sí anybody but tó bá jẹ́ tiẹ̀ kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó máa ṣàtìẹ̀ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ibikíbi tó bá wù ló lè tàbà tó bá tàbà ẹ ó deserve ẹ ní sáìdì apá àwọn olórí tipátipá ẹ máa gbọ́ nǹkan tó sọ 20% wọ́n ní lójú ara wọn ṣe wọ́n káwọn ò rí nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n wọ́n máa ń drag àwọn èèyàn tó bá ti wá báyọ̀ ṣe nǹkan rẹ̀ ṣóyẹ yín wọ́n á drag àwọn èèyàn tó bá ti wá báyọ̀ ṣe nǹkan rẹ̀ wọ́n ní nẹ̀sín Oyíndà ti fún lọ́rùn torí pé Oyíndà ò jẹun rí ò ní drag Oyíndà kẹ̀ of course dragging Oyíndà ìyẹn ìyálòde ọ̀fẹ́gbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ that is food on àbí kémi gan turn around kí máa drag Oyíndà ni torí ó dàbẹ̀ ni pé when you drag Oyíndà you will have traffic on your page ìyẹn ìyálòde ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ another scope tó níyẹn ò ní drag Oyíndà kẹ̀ kí lẹ fẹ́ jẹ ní sáìdì ibẹ̀ yẹn owó ti kú wàsó kí lẹ fẹ́ jẹ ẹ gbọ́dọ̀ drag Oyíndà náà ṣé ẹ mọ̀ pé speaker l'Oyíndà àbí speaker ní lórí Facebook èèyàn wá bá ọmọ ẹgbẹ́ ẹ̀ ṣe patí ẹni tí fún lọ́rùn torí kí ni ó ga o torí pé kò bá òfin pressure mo ní mo like Oyíndà mọ́lá ó ń gbánú orí ẹ̀ ni àwọn èèyàn bíi tiwa ni you bring it you collect ta ni ìyá ẹ̀ ọmọ wo tenfold Oyíndà is coming báyìí gbogbo yín ìyálàjà tó bá rí gan ò lè dúró mesoro ó lè dúró tó bá Oyíndà
lẹ́yìn kó wà lórí fóònù kí bá ṣe kíní iPhone 12 ló ṣì ń lọ àbí iPhone 11 kó bá ṣe kíní kan tó bá róyìn dà ìjà ẹ̀ máa bá òní báwo iṣẹ́ wo nìwọ ní business mélòó ló ń control ìwọ tó yẹ pé pass me àjẹkù wọ́n kàn ń gbé ẹran jẹ àjẹkù ní ẹ̀nà àjẹkù àwọn ọba ní pé yẹn ti fún lọ́rọ̀ obìnrin tó níṣẹ́ tó ní class tó ní leader tún ni kí ló lead ó lead ẹgbẹ́ social media speaker lásán ó ṣe tí a ṣe tì ní bó ní jáde báwo lẹ ṣe fẹ́ jẹun throughout this month onídàlẹ̀ gbọ́dọ̀ máa bú o because ọpẹ́lọpẹ́ onídà báyìí ẹ ti drag Dorcas ẹ ti rí pé àwọn èèyàn fún yín kankan wọ́n ti rí yín àṣetà onídàlẹ̀ tún mú sí of course ti fúnlẹ̀ ọ̀rọ̀ nínà torí pé kí ni ó ń gbowó lọ́wọ́ Dorcas àbí ó ń gbowó lọ́wọ́ Dorcas àbó ń gbóúnjẹ ti fún ọ̀rọ̀ èèyàn tó ń gbóúnjẹ jẹ ni kò jẹun nulẹ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀ òfin lówó ọbẹ̀ ọwọ́ Dorcas ló ti ń jẹun àrípò orí yín ti dàrú this hatred the hatred that is manifesting I don't understand gbogbo guest tó wà níbẹ̀ nìkan máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan kò ní yẹ yín tẹ́ ẹ̀ bá mú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbogbo guest tó lọ sí naming ceremony Dorcas ní kẹ́ máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan kò máa ní yẹ yín tẹ́ ẹ̀ bá mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan kò ní dáa fún yín kò ní bá mi ragbá fún yín ẹ gbọ́dọ̀ máa àtọmọdé torí mo rí wọn very fine baby girl bẹ́ẹ̀ tó tún wá kó mọ náà ẹ gbọ́dọ̀ mú yẹn náà ẹ gbọ́dọ̀ drag wọn a ní kí lẹ máa jẹ irú táìmì tó ṣù ti fẹ́ parí ilé bí máa ń pààyàn jù kí ló máa jẹ tó ń bá drag yẹn ẹ jẹ́ a máa kà á lọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ làwọn analyze àwọn ò bú yín o ṣùgbọ́n a caller is a buyer so ẹ lè sọ pé káwọn máa analyze kí ló dé tẹ́yìn náà kọ sórí social media bó ṣe rí nìyẹn àwa blogger Oyindàmọ́lá ni a máa gbé sórí bíi gálà báyìí ẹ máa gbọ́ ìyá ẹgbẹ́ àwọn Olorun you see somebody in pink with mi ní picture sórí fóònù ní picture wa you see somebody tó náà tàn lẹ́yìn ó ní ẹgbẹ́ Olorun mezoro tó bá ti fi apẹ̀rẹ̀ kí ní apẹ̀rẹ̀ yẹn tó fi ń hun apẹ̀rẹ̀ yẹn so aṣọ ọmọ lẹ́yìn tó máa wá dàbí èrè tí ò ní lè mú tí gbogbo ẹ̀yìn tún máa yọ ọyàn síta bí pé wọ́n kó kọ́sẹ̀tì sẹ́yìn ẹgbẹ́ Tani Olorun wà ló sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn àní ó máa tún sọ sẹ́ Oyindàmọ́lá Olorun kí ni ìyá ẹ̀ ń ṣe iṣẹ́ wo ni ìyá tiẹ̀ ìyá tó bí ẹ kí ló ṣe ẹ̀yin wèrè Olorun tẹ́ ń pè yàn kan lólórun rí bẹ́ẹ̀ ṣe rí ni kí ni nǹkan rere tó ti gbogbo ẹgbẹ́ yín yẹn náà kí ló tiẹ̀ ti ẹgbẹ́ kí má sọ pé ìwọ nìkan kí ló ti ẹgbẹ́ yín jáde kí lẹ achieve what did you achieve bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ ṣe bọ̀ náà you are dragging Oyindàmọ́lá Olorun bá o mọ́tò wo gan ló ń lò ṣé mọ́tò tó fi tẹ́ lọ́rẹ̀ tó jẹ́ pé half engine ló wà nù ẹ̀ ìwọ náà fẹ́ sọ̀rọ̀ Range Rover ayé àtijọ́ my dear tó bá lọ wo mileage ẹ̀ ẹ̀rú máa bà yín ni ẹ jẹ́ kó rí yín pé Olorun kìíní ó mọ kó Oyindàmọ́lá ni tí ìwọ bá nírú ọkùnrin yẹn nínú ayé ò ní polúkú muṣu bó ṣe polúkú muṣu yìí ó tọ́ mọ̀ sọ fún ẹ ṣé o mọ nǹkan tó ń fẹ́ ṣá did you know her husband ṣé o mọ nǹkan tó kọ ẹ̀ lásán tó what nǹkan tó ń control àní kò lè dáa fún yín ìgbà tó ti jẹ́ pé ìdí àbòsí lẹ máa jókòó sí do your research kó ṣe research ẹ dáadáa tó bá yá sọ wọn ti sọ pé bí èmi l'Oyindàmọ́lá Ọlọ́run wọn ní kí ló yẹ tó ká mi lára èmi tún ní Oyindàmọ́lá ókè kò sí wàhálà èmi l'Oyindàmọ́lá ẹ tún máa sọ pé torí ẹ ló ṣe ń ká mi lára èmi mọ èèyàn tó mọ̀ ọ́ dáadáa ni kì í ṣe pé kínní àtòrí pé kò bá òfin pressure yín now ẹ ti wá turn ẹ to bully you want to bully her to change her mind lórí her own decision ẹgbẹ́ tó jẹ́ pé òun ló ń control torí pé kò bá òsì pressure ó ní ta ni ẹ nǹkan tó fi ẹ́ pè nìyẹn ó ní ta ni you are like a mosquito to her hair kò gbọ́ nǹkan kan ó ní ta ni gbogbo yín ẹ lọ kóra yín wá mo rò pé sọ pé you are calling this you are calling that you are making sure they ṣe dismiss her ni àbí kí lẹ lò òyìnbó wò lẹ lò ó jọ yẹn ẹ yá mi lóyìnbó kàn dismiss ẹ jọ ṣọ́ọ̀ṣì wá dismiss ẹ ṣé wọ́n ti lé lọ àjẹbẹ́ ẹ̀yin náà lẹ̀ ń ṣẹ̀sìn tẹ̀yìn sórí ibú káàkiri ọmọ ẹ̀ rí bí iṣẹ́ ẹ̀ ní ẹ̀ lẹ́mọ́nulé àbí inú mọ́tò onímọ́tò ẹ̀ máa fara pẹ́ ẹ̀ máa ya AI ló tún kọjú sílẹ̀ náà mẹ́ta ìbú yín rẹ̀ ọlọ́run má má ṣe lé ayé mi bí eléyìí at 50 kí máa stalk èèyàn kiri lórí social media kí máa lo AI torí pé mo fẹ́ di age mate ọmọ inú mi bímọ ọmọ inú yín kọ́lé ẹ̀yìn jíṣù
Dorcas bímọ ẹ̀yin lo AI Ọlọ́run máa ṣe tó bá tẹ̀ tún wo àwọn pípọ́n ẹ̀ lẹ́ẹ̀kan sí wa tó rí pé Ọlọ́run ọba ò ṣe o Ọlọ́run ọba ò ṣe o tó sọ ayé mi lọ́jọ́ alẹ́ 50 years old tó yẹ kó máa rìn with grace ni tó sọ ayé mi rádaràda bí ayé mi sọ̀rọ̀ Olúwa ò ṣe o another prayer point tó nìyẹn another prayer point tó jẹ́ pé wọ́n ti lò ẹ́ tán ìgbà tí òkú nǹkan kan mọ́ òkú kékeré tó kù kó máa manage wọ́n tún ti gbà yẹn lọ́wọ́ ẹ̀ tí òkú nǹkan kan mọ́ ìgbà yẹn lọ́wọ́ ló tún wá ṣòṣì lórí social media ṣé traffic ló ń wá ní gbàbí kí ni wọ́n ṣòṣì wá ń ṣẹ̀sìn mo rí bí ọmọlọ́lá àbí kí lórúkọ ẹ̀ lórí Facebook bó ṣe ń kó bù ẹ́ ń kó pàṣán yẹn fún ẹni back to back mo ní kẹtẹ lè bẹ̀rí wa jẹ́ kó sì sọ pé ẹ máa ṣe nǹkan báyìí káwa sọ pé àánú kò lè ṣe ọmọ yẹn ti wà kíláàsì jù kíláàsì bí kankan ọmọ gọ́tà nìyí abájọ tẹ sọ pé kán dóyin gọ́tà kán má dóyin lórí bẹ́ẹ̀dì ọmọ gọ́tà nìyí kán dóyin gọ́tà kán má dóyin lórí bẹ́ẹ̀dì ọmọ àṣà nìyí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn kò sí kẹ yá class ẹ lè lọ borrow class náà kẹ borrow class kẹ gbójú báyìí ni you look straight woman leader woman commando àbí kí náà wọ́n á pè yẹn kí láyà ẹ̀sọ́ ọkọrin yẹn kẹ gbójú sókè báyìí ni bọ́ náà ẹ sì máa wá tẹ́ ẹ máa mú lẹ́lẹ̀ tó máa gbé sórí bẹ́ẹ̀dì ní abájọ tó fi ń doyin lẹ́lẹ̀ káàkiri ẹ mú orí bọ́ ni tó dún ní look at your life ọmọ inú yín nǹkan tó kọ nìyí tẹ́ bá ti lè rí kíní kan tí máa mọ̀ nǹkan tó máa bí náà like mother like school daughter àti godmother àti school daughter èbí òsínwín méjì ní àti ìkàdéwì kankan a ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni ẹ máa gbọ́ wọ́n ní tì fún lọ́rùn ìyá ẹgbẹ́ àwọn olóòrùn jobless mofos bẹ́gibẹ́gi tòbò jẹun tòbò jẹun báwo Ọlọ́run ló ní kí n mọ Yorùbá yẹn ká dáadáa ó ti fẹ́ há mi lórí tòbò jẹun yín dàmọ́lá tòbò jẹun ẹ padà ẹ bọ́ lẹ́ẹ̀bẹ̀ ẹ̀yin gan mọ̀ pé ìyẹn gan ò wọlé ṣé ká bá yín analyze yẹn ìyẹn ò wọlé nígbà tó bá pọ̀ yín dàmọ́lá tòbò jẹun kí lẹ fẹ́ pè mí sòrò ṣé ti nọ́ọ̀sì jẹun nìyẹn ìyẹn ò wọlé àtọ́ ìyàwó ilé mà nìyẹn kì máa ń ṣàtìyàn alágbèrè tó ń gbébò káàkiri tó ọ̀dẹ̀gbá náà bẹ́ẹ̀ rí gbogbo ibi tí ọ̀gá yín ti pín dé ni ẹ rí gbogbo ibi tó ti pín dé kí náà sọ ṣé wọ́n lè dànù náà bẹ́ẹ̀ ojú mi ló gbó obo mi ò gbó no ìyẹn yín gan mọ̀ pé ẹ tún búra yín ni ẹ tún bú ṣé description ọ̀gá yín ló wà ń bí báyìí àbí oyin dàmọ́lá tá a mọ̀ ẹ ń búra yín ni náà description ọ̀gá yín ṣóun ló wà ń bí báyìí àbí the same oyin dàmọ́lá tá a mọ̀ ẹ jẹ́ abára wọn sòótọ́ ọ̀rọ̀ ẹ ń búra yín ni ẹ mẹ́ẹ̀sára yín ọ̀ ẹ tún bú ọ̀gá yín torí pé ẹ fẹ́ bú oyin dàmọ́lá ọ̀gá yín lẹ describe ọ̀gá yín lẹ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ lọ apologize sí mẹ́sòrò torí bí ayé ẹ̀ ṣe rí ló ṣe ń describe ẹ̀ how do you feel now that after ọlọ́mọróró àbí kí ẹ má bínú Yorùbá yẹn le disgrace our generation on the street of Ijebu that olórí burúkú Abuke is married to her son just to gain acceptance ẹ wo gbogbo òyìnbó yẹn mi understand ìgbà yẹn mo fún yín yẹn the narrative has now changed from ọlọ́múrọ̀rọ̀ son to àwọn ọba ìgbèríko your mumu second and Eta have been played ọlọ so ẹ tẹ̀ ṣì ń ṣọ́ wọn so ẹ tí ì padà náà ẹ ṣì ń ṣọ́ wọn náà ọdẹ tó ń ṣọ́ Elédùmarè ni so ẹ ṣì ń ẹ ń stock gan ẹ máa ṣọ́ mi náà bẹ́yìn o ẹ ṣì ń ṣọ́ wọn náà ẹ tún ẹ gbọ́ wọ́n ní the narrative have now changed from ọlọ́múrọ̀rọ̀ son to àwọn ọba ìgbèríko you and your mumu second and Eta have been played who played who mo fẹ́ join ẹgbẹ́ san oye báyìí this is our rules and regulations àbí requirement this is our requirement I met your requirement I've paid the money ló bá tán win-win the two case èèyàn tó fẹ́ join ẹgbẹ́ àti gbogbo nǹkan tó máa gbà wọ́n dẹ̀ ti mí ìtẹ̀ ẹjọ́ ta náà tún play bẹ́ẹ̀ you
people are stalker syndrome no shame. You are still stalking Dorcas. You are still stalking Egbe. You are still stalking everything. What is your problem? Wọ́n ti sọ pé ìdílé ọba royal ọmọ Ìjẹ̀bú lọmọ ọba Adewamiri. Kí lẹ tí wọ́n ń tọ̀ ọ́ sí báyìí? Okay, kí lẹ wá fẹ́ ká ṣe fábìkẹ́? Èèyàn tó jẹ́ pé ó yọyún jẹ, tó flush away. Kí la fẹ́ ká sọ? Nígbà tó bá ṣe tọ̀ ọ́ sí àwọn ẹrẹ́gbẹ́rẹ́gbẹ́, Àbíkẹ́ tó jẹ́ pé wọn ò fẹ́ ńlé, wọn ò fẹ́ lóko ńkọ́. Kí ni ká wá sọ sí yẹn? Ẹ mà ní ìṣòro lórí app yìí o. Iṣẹ́ rere èèyàn má máa ń dùn yín o. Because if you have something going on for you, tún ní ṣì máa stalk ẹgbẹ́ ẹrẹ́gbẹ́rẹ́gbẹ́. Let me tell you one thing, and let me tell you one thing for free. They are not going to chase Dorcas. Kò sí nǹkan tẹ́ lè mọ́ ṣe ní orí ilẹ̀ alàyè yìí tó lè fi lé Dorcas kúrò lẹ́gbẹ̀ẹ́. Is it that you know this now and no peace? Is it that you know this and move on and look for somebody else or look for another failed project tẹ́ tún máa embark on? Torí gbogbo nǹkan tẹ́ ń dáwọ́lé failure náà ni. Because ẹ fi inú rere ṣe, ẹ ń wá ṣubú ọmọlàkejì yín ni. Check on another failed project. Kí ló máa ń ṣe yín náà? Kí lẹ fẹ́ gbogbo náà? Kí lẹ fẹ́? Ó ga ọ ẹgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹ máa kó àlejò. Ó yẹ ká yìn yín o. Kò síbi tán tí ní morúkọ yín lọ sí báyìí tán tí máa fẹjọ́ yín sùn. Ẹ máa kó àlejò yín dàmọ́lá. Ó máa kó àlejò. Ó ga. Ó lágbára. Láì mọ̀yàn rí. Láì jọ ṣẹgbẹ́ kan náà. Kí ló dé títí yín gan pọ̀ ju tó ní nǹkan gan lọ báyìí? Ẹ̀yin gbogbo ni ẹ̀ ń gba gbogbo ẹ̀ sórí. Àwọn ẹgbẹ́ ò complain fún yín. Ìyálóde ò complain fún yín. Ọmọ ẹgbẹ́ ò complain fún yín. Ẹ̀yin lẹ ṣáà ń wá bó ṣe máa scatter. Kò ṣeé ṣe. Mo ní look for another boy. Ara ṣó wà ń bẹ̀. Àṣetì ni ẹ ṣáà ń ṣe nu gbogbo ẹ̀. Look for another project. Portable wà ń bẹ̀. Lizzy wà ń bẹ̀. Tẹ́ bá bẹ̀rẹ̀ ṣó Lizzy lénìí. In the next 50 years, a ṣì wà lórí ẹ̀. A tẹ̀ mọ̀ pé ìyẹn, a tẹ̀ máa mọ̀ pé okay o, there is solution. Ta ni bẹ́gíbẹ́gí? Àbíkẹ́ kọ́ ló káṣọ sọ́run ìjọ yẹn tó lọ sọ́dọ̀ Lizzy tó ń tẹrí. Ọlọ́run. Táwa ni bẹ́gíbẹ́gí ń sìn. Alátaṣé òṣì. Ó máa lẹ̀ mọ́yàn bíi líìṣì ni. Òun náà kan lè rí pé yàn. Wọ́n ò fi joyè ó lọ kákùn sọ. Ó kó aṣọ funfun sórí. Ta ni bẹ́gíbẹ́gí? Ó tún fẹ́ bẹ́ẹ̀gì wọlé ọkọ. Tún bẹ́ẹ̀gì lọ sọ́dọ̀ àwọn ọba. Kán gbà ẹ́ dọ́dọ́dọ́dọ́dọ́. Àwọn yẹn dẹ̀ rè ọ̀gbá ni wọ́n. Wọ́n ní kí ló ní? Àwọn tó wà nílé lára wọn ní PhD. Àǹtí mi secondary school certificate ló wà lọ́wọ́ ẹ̀. Ta wà ní bẹ́gíbẹ́gí? Ta ni failed project? Ta ni abandoned olórí? Uncompleted olórí? Ta wà ní? Ta ni aláṣetì inú gbogbo wa ń sìn báyìí? Ta ló ń ṣàṣetì? Ó ga ẹjọ́ a máa kà lọ. Ọmọ irú ẹ̀ ló dé ṣàkọ nǹkan àwàdé ẹ̀ analyze torí tó bá ṣe pé ìsìn orí ọmọ irú ẹ̀ ló máa lọ. Nǹkan tó bá ti lè dífá fún kọ́mọ irú ẹ̀ kọ̀kọ̀kùkọ̀ ń pa ọmọ ọlọ́mọ torí pé kò succumb sí bullying. Àwa náà ní right láti gànù sí. Bẹ́ẹ̀ ni. Torí owó ó ta ìran ẹ̀ dànù fún ẹrú alápámáṣiṣẹ́. Ẹ gbàgbé ẹ̀. Kí ni ọ̀bá tà? Nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló ń gbé. Kí ni ọ̀bá tà? Ẹjọ́ kí ni ọ̀bá tà? Kí náà ń ṣe inú ẹgbẹ́? Ṣèbí wọ́n ń gbà kákọ́ ọmọ olùbọ́ ni kérò pọ̀ sí ni. Èrò náà ń gbà nú ẹgbẹ́ náà. Ṣé Oyíndàmọ́lá fẹ́ máa jọba lórí ilé rẹ̀ lórí ni? Àbí? Tí ò bá gbàyàn kó jẹ́ pé òun nìkan ló ń ṣẹgbẹ́. Tó wáyé pé bí gbogbo eléyìí ṣe wá ẹ má gbélé kò gbà. Eléyìí wá ẹ má gbélé kò gbà. Ẹjọ́ ta ló wá fẹ́ ṣẹgbẹ́ lórí? Ta ló fẹ́ ṣe ìyálóde lé lórí? Ẹ̀yin wèrè yìí kì í ro ọ̀rọ̀ kẹ́ tó sọ. Kí ni ọ̀bá tà? Ṣé aṣọ ni kó tà ni? Tẹ́ni torí owó ó ta kí lẹ́nu? Ó ta ìran ẹ̀ dànù. Ọlọ́run. Ẹ wo ọ̀rọ̀ tó pònú tí yẹn sọ. Ó ta ìran. Ṣé ó wá marry sínú family Oyíndàmọ́lá? Ṣé Dorcas wá fẹ́ ọkọ sínú family ẹ̀? Ó ga. Ìran bíi ti báwo? Wọ́n join ẹgbẹ́ wọn join ẹgbẹ́. Kí ló wá ṣe ìran bẹ́ẹ̀? Ó dùn yín ni. Ń tọ́ ọ. Ẹ fail. Lẹ́gbẹ́. You brought failure part 2. Ń tọ́ ọ. Ẹ wò kẹ́ stock from here to eternity. Bójú ṣe máa tì yín náà ni. Bójú ṣe máa tì yín náà ni. Ẹ wò lẹ́yìn ìgbà mo ní ṣé kèmí gan lọ join ẹgbẹ́. Àbí bí akí gbogbo akúkú kóra wa lọ join ẹ̀. So that ẹ má rèyàn blog o.
bẹ́ẹ̀ ni o bí mo ṣe máa wé aṣọ ẹlẹ́yà mi lọ nìyí o so dẹ̀ máa blog gbogbo alápapọ̀ ni kí ló dé náà ṣé ẹ ṣe tiyín tọmọ yẹn ganu sí ni ṣèbí gbàtẹ́ lọ́n ṣe lè sórí ibú yín tiyín wọ́n fi yín lẹ̀ náà ni àgbà tẹ́ ẹ tẹ́ padà ọmọ yẹn ò ganu sí náà kí ló wá dé tó jẹ́ pé tiyín pọ̀ jù báyìí kò bá yín do anything ó ń ṣe tiẹ̀ ẹ̀yin lẹ̀ ń ganu sórí ọ̀rọ̀ ẹ tún mú yà lódò ẹ tún ṣì ń bu after how many months ẹ jẹ́ a máa gbọ́ lọ torí owó ọta ìran ẹ fún ẹrú alápá má ṣiṣẹ́ you are just a low life alátẹnujẹ ẹ fi ilẹ̀ ẹ̀yin tẹ wá high life nǹkan àbẹ́ẹ̀rí bẹ́yìn ṣe gánú ayé ṣebí you have chopped one plate of jollof rice tí ìyálàyẹ ò jẹ rí kí ló ti wá dà fún ẹ fi ilẹ̀ ìṣàǹṣẹ́nu yín ló jẹ́ sí ẹ̀yin dẹ̀ rí ẹ̀rí nǹkan kan jẹ ojoojúmọ́ lẹ̀ ń gbẹ ọjọ́ tẹ wà lọ́dọ̀ bàbá ń sìn ẹ yọ ẹ̀kẹ́ díẹ̀ ẹ yọra díẹ̀ ẹ lómi lára díẹ̀ bọ́ ń sìn báyìí wọ́n dẹ̀ ti lé yín dànù wọn tẹ fún yín bag of rice kẹ́mi má bàa bọ́ ẹ̀ ń hustle káàkiri ni hustle up and down wọn lóyìnbó lẹ̀ tó ń pin fún sìn ẹ pẹ̀lẹ́ palliative ẹ pẹ̀lẹ́ ẹ kú òṣì ẹ jẹ́ kó ó ti jẹ jollof rice nǹkan tó bá kó bá oyin dàmọ́lá jọ̀ọ́ fa tọ́kì jẹ ìwọ ló nǹkan tó bá wù ẹ́ kó jẹ kán ké ẹ jẹ́ kó máa jẹ lọ kí ló kàn yín alára sọ para òun kí ni ti yín torí Ọlọ́run. You were actually being overrated. You worth no one's time and energy. Kò worth time ló kọ epistle tó tẹ́lẹ̀. Oyin Dàmọ́lá ò worth time ló kọ epistle tó tẹ́lẹ̀. Mo ṣì ń expect full show. Kò worth time ló kọ epistle tó tẹ́lẹ̀. You want nobody's time and energy. Oyè wa náà lẹ ṣe show tẹ́ ẹ̀ mẹ́jọ dọ̀kásì kiri ńgbà tó fẹ́ jẹ oyè yẹn gbà yẹn tó fẹ́ join ẹgbẹ́ yẹn lẹ́ ń ṣe show kò dẹ̀ worth anything. Àwa náà rí bẹ́ẹ̀. Mo wá gbogbo yín mi ò rí yín ẹ̀yin pàṣíwọ́ bọ̀wọ̀bọ̀ tú ẹ̀ orí wọn jàre tó bá rí wọn ìwọ tó wo odidi fídíò ó sì ń bẹ̀rẹ̀ dáyẹ̀ bọ̀ ó wo gbogbo fídíò yẹn báwo ló ṣe mọ̀ pé yín bá Dàmọ́lá wà pàtí yẹn ó túmọ̀ ẹ máa gbọ́ ó lórí àwọn ẹ̀ta àbí kí ló pè ó ibo ló kọ́ sí yẹn náà how do you feel change àkíní mi ò rí orí ẹ̀yọ́ ẹ̀ Yorùbá ẹ̀ ló lágbára ó lé orí gbogbo wọn ń bẹ̀ ó ní orí ìyálóde orí gbogbo wọn ń bẹ̀ ó ní ẹgbẹ́ bẹ́gibẹ́gi ni gbogbo wọn that means you watch the video you were there ó ní wo kí ni wọn ò bí ìyá ẹ̀dá kó má wò pátí yẹn dún àbí ọjọ́ wo lẹ ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn last nǹkan tó yẹ kí wọ́n máa dùn yẹn pé ti yín o ó tún gbọ́dọ̀ jù yẹn lọ ó ní némì nìyẹn pé àwọn ṣì máa ṣe Christmas party ó tún máa gbá ski jù yẹn lọ ìwọ tó sọ pé ẹ mú gbogbo yín mi ò rí yín ẹ̀yin pàṣíwárọ̀ ó rí wọn ó sì ń patí bọ̀ gbogbo fídíò left right and center bó ṣe ń jù báyìí lòun hàn ó rí wọn ó rí everybody ó dùn yín wọnú eegun tí ò bá dùn ẹ̀ ò ní kọ epistle tó tẹ́lẹ̀ àwọn ló fẹ́ máa bóbò lẹ́yìn ìgbà tó kọ gbogbo kínní ó mọ nǹkan tó jẹ́ ń patí ó máa aṣọ tó ń wọ̀ ó nítorí owó náà ṣe lọ wọ́n ti ṣe gbogbo nǹkan wọ́n ti ta kádàrá ó dẹ̀ sọ pé ò rí wọn màdìá tó bá fẹ́ rí wọn kí ló tún máa sọ ó rí wọn ó dùn ẹ̀ gan they look elegant wọ́n dá yàtọ̀ ni ẹ ti máa mọ àwọn akíkanjú obìnrin rẹ́gbẹ́rẹ́gbẹ́ wọ́n dúró tán ẹ̀yin gan máa bá ògbà tẹ́yìn gan rí wọn ẹ máa wọ́n gan tọ́jú àwọn eléyìí owó ìyà ò sí lára wọn look at Oyin Dàmọ́lá she so classy ẹ̀yin gan mọ̀ pé class tọmọbìnrin yẹn kọ́ kó gbogbo owó ayé ìfún yín ẹ lè bá orí wọn orí Oyin Dàmọ́lá olóore yàn ó lè rí nǹkan kan mọ́ tó máa fi kú orí wọn ọ̀gá ẹ̀ gan rí wọn ẹ tẹ̀ tún download fídíò gan tó bá worí fún yín dáa ẹ tún screenshot gbogbo ẹ àwọn obìnrin yẹn fine àwọn ló wọ pink they look so nice they look so elegant gbogbo ẹ tó ra ni gbogbo ẹ bára jọ ni ẹ̀yin tẹ́ ẹ rówó láti gbaṣọ ẹ rówó raṣọ gan ẹgbẹ́ yẹn ti báyìí tó máa sọ pé òkè ìwọ gan máa bọ̀ wájọ́ ìyẹn ẹgbẹ́ mú 5 million ibo lọ́gá yín ti fẹ́ rí ẹ máa dúró okó tó máa dókó tó lè rí 1 million ẹ wá sọ pé ò rí wọn ta ló tún fẹ́ rí wọn tẹ́ ẹ bá rí wọn ó kọ write up tó tẹ́lẹ̀ sọ pé ò rí wọn máa jẹ́ orí wọn bọ́ọ̀lẹ̀ ń bẹ àwa ló fẹ́ máa bóbó bọ́ọ̀lẹ̀ ń bẹ orí wọn darí Oyin Dàmọ́lá olóore yàn ó lè rèyàn tó máa fi kú nìyẹn orí wọn dáadáa in fact ó tún lo glasses ó clear ó mọ́lẹ̀ kedere ni àwọn tó pretty bẹ́yẹn àwọn yẹn náà ń pè ní àwọn tó gánú ayé àwọn tó sexy nú ayé àwọn tó ríṣe nú ayé àwọn tí ò ní ìdá ti tọ́ òbò jẹun àwọn tó wà classy
àwọn tó níṣẹ́ lọ́wọ́, àwọn tí ò máa fọ́ sí ara wọn wọ bí tí wọ́n ìwọ alákàn gbogbo ẹ̀ ní ẹ̀ ń fọ́ sí orí yín wọ̀, ìwọ ejò gbogbo ẹ̀ lẹ́tí wọ̀ tán, wọ́n lè fẹ́ yín sílé. Àwọn yẹn lọ́kọ ńlé náà, they are housewives, they look nice, they are well fed, well taken care of. Wọn ní ìdàtí dóko kọ́ máa ṣe shift oko kọ́ tó róúnjẹ jẹ. Àwọn alájà fún wọn. Oyindamola, èmi mo jà fún ẹ o. Tí ó máa ṣe mi tí mo jà fún Oyindamola. Kò lè yé Oyindamola gan tó bá gbọ́ kiri. Tí ó máa ṣe mi tí mo jà fún Ìyálóde Oyindamola. Ọ̀rọ̀ yẹn fún àwọn tó wọlé yẹn wọ́n bá máa rí bí kankan wọ̀. Ọlọ wèrè dùn wò kò ṣe bí lọ́mọ. Tẹ́ bá rí pé hatred is a disease, òun ni o. Hatred and jealousy is a disease. Ẹ tún kọ another write up lẹ́yìn part 1 nìyẹn o, part 2 tún lélẹ̀. Ẹ jẹ́ n wò náà. Ìyá bọ́tísìn ẹlẹ́rẹ̀ Egbe, ẹ má bínú Yorùbá mi wà rusty o. Ìyàwó ilé alágbèrè is in your blood. You mean ó ṣe ṣìnà while still claiming to be married to Baba Atutu Poyoyo. Olorun ni ó kọ ìyá ẹ̀. The only olórí without a place. Ìyàwó Sàrà dátidàti. Ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ olórí tó jẹ́ pé you are downloading 20% lẹ́ṣẹ̀ wà. Tán tí fáìlì yẹn ti corrupt nǹkan. Àtẹ̀rí ẹ̀yin ò tiẹ̀ tún rọ́mọ bí ń bẹ. Ẹ̀yin ṣe máa ń pàdánù, tẹ́ máa ń pò òfò ni. Ayé yín á ti máa align. Á tún dìrè o. Ẹ̀yin sọ pé ìyàwó kan ò sí nílé ọkọ, ó ṣàmọ̀mọ́, ó rí ọmọ mú jáde. I swear. Báwo ló ṣe máa wà ní UK tó máa sọ pé ilé ọkọ kan ló fẹ́ lọ settle sí Nigeria? Kò possible. The wife has to be there for the children. She's in developed country. Ọba ọ̀dẹ ní forí ìtẹ́lẹ̀ láti lọ́jọ́ ẹ̀wọ̀n bí once in an holiday iná máa wá náà máa lọ. Ìyẹn ló tún fẹ́ kún yín. Can't you just use your common sense? A king will be on the throne. The wife is in abroad taking care of the children. How is that too hard for you to believe? Torí do I have to tí o mọ̀ kí n tún explain yẹn fún yín báyìí? Ẹ ṣàrọ́pá àṣẹ. Àbẹ́ ẹ̀rọ́pá àṣẹ. Ẹ rí ọ̀pá àṣẹ ní ìwé naming ceremony yẹn o. Gbogbo ẹ̀ ló máa dùn yín. And it go pain you now. It go pain you wẹ́wẹ́. Ẹ̀rọ́pá àṣẹ àbẹ́ ẹ̀rọ́pá àṣẹ. Ọba wà ń bẹ. Ọba gbé ọ̀pá àṣẹ ìránṣẹ́ náà. Ẹ̀yin ò rí nǹkan kan ni. Ẹ rí nǹkan kan. Ẹ mọ nǹkan kan. Only the only olórí without a place. Ìyàwó Sàrà dátidàti ẹ ṣe. She put a shutter in your punani because you have carried it about for too long. Agbèrè is in your DNA. Ntọ́. Ẹ kó ṣí. Lẹ́yìn ìgbà tẹ́ tí wàá kọ́ kí ní ìyìn báyìí kí ló wá ṣẹlẹ̀? Àwọn tó ń jayé orí wọn. Ọmọ yẹn is well loved. Adewamiri is a star. Star tẹ́yìn ò ṣe rí ibi tẹ́yìn ò lè àtẹ́yìn sí ilé ayé. Ilẹ̀kùn tẹ́yìn ò lè ṣí. Ọmọ yẹn ti ṣí. Ọmọ yẹn ti ṣí. They are all stars in the house. Dọ́kàsì fún ara ẹ̀ gan. Star. Ìràwọ̀ tó ń borí ìràwọ̀. Ẹ̀yin wèrè. Ẹ̀yin dẹ̀ rè ìgbà tẹ́ ẹ lọ báyìí. Kò sí nǹkan kan darkness ní. Bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀. You are not coming. Get away. Get the fuck with your weird energy. Ta ló rí yín? Ta ló rí yín? Ó ní mo sọ fún yín pé I dare your papa kẹ́ má sọ̀rọ̀ Dọ́kàsì for 1 month. Ebi apa. Ebi apa. Wọ́n yàn ń ṣoríire. Wọ́n ṣe nǹkan ayọ̀. Àṣẹ ń kó mọ̀ kan tán ni. Priscilla tún ti bímọ, tún fẹ́ bẹ̀rẹ̀ ìkómọ ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀yin ò rí nǹkan kan ṣe ju kẹ́ máa stock èèyàn káàkiri. Ń tọ́ ọ fẹ́yìn náà. Oyún yín ó bàjẹ́. Ó máa bàjẹ́ mọ́ yín nínú ni. Ń tọ́ ọ fẹ́yìn náà. Ẹ̀yin ò rí nǹkan kan mú bọ̀. Àwọn kan gbé ọmọ jáde. Ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ parẹ́ mọ́. Wọ́n ní ibi tí mo gbà kọjá. Orin Dọ́kàsì ni. Àwọn kan gba abẹ sọdá. Àǹtí mi ẹ̀yin lẹ gba abẹ sọdá o. Ibi tí mo gbà kọjá. Ẹ̀yin sọdá sọ̀hún ni. Ẹ sọdá sọ̀hún. Ẹ̀yin wèrè gbogbo ẹjẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀. Ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣeré. Máa update káàkiri. Wọ́n ní Oyindamola ṣe kíní kan. Oyindamola ṣe kíní kan. Ṣọwọ́ bàbá ńlá bàbá yín náà ti gbowó ni. Ẹ̀yin wèrè gbogbo. Owó yẹn dùn yín. Ọmọ yẹn dùn yín. Gbogbo nǹkan ló ṣáà ń dùn yín. Oyindamola tún dùn yín. Kí lẹ fẹ́ gọ̀gọ̀ náà? Ṣé ká bá yín tọrọ ikú ni? Because you are not enjoying your life. It doesn't show that you are enjoying your life.
People are actually enjoying their. You are just living. You are not living. You are just not dying. You are recruits. You are just living. You are just. Tẹ́lẹ̀ bá ṣe nǹkan rere ẹ máa hàn. Tí ẹ bá ṣe nǹkan rere ẹ máa hàn. Kò yẹ kó ṣe. Báwo ló ṣe ṣe? AI lọ́mọ yẹn. AI ló ń dún. AI ní nurse. AI ní kíní tó jẹ́ pé àǹtí mi was so bitter to the point that she go on AI herself. She go on AI herself. Bàbá rẹ̀ ṣe sóyìnbó AI yìnyẹn. Mi ò tí ẹ mọ bí tó ti ń ṣe. Mélòó ni gbogbo technology orí mi tí wọ́n máa sọ pé mo fẹ́ gbé AI síkú. Ẹ tún ṣe AI ara yín torí pé ẹ ṣàfẹ́ compete pẹ̀lú Dorcas. Ó yá o kílẹ̀ wà máa bí ń sìn àbí kílẹ̀ ti bí ń sìn. Ìgbẹ́ ló máa jáde ń di àti so burúkú àti mi ẹ̀ ọjọ́ máa so burúkú bó ṣe wà. Iṣó tó máa bọ́ǹdì àti kó yẹ pé iṣó ló so pa kábíyèsí tó fi lé wèrè dànù. Wọ́n yẹ pé iṣó burúkú ló so pa kábíyèsí tí màá yẹn fi lé dànù. Ní tí gbogbo ìfún yín ti jápọ̀ wọ́n ti fokó bà fún yín jẹ́. Mo ò lè dúró sára yín. Ẹ̀ ń flush away ẹ̀yin wèrè. Oyin sexy. Má worry. Yóò ṣe speaker. Má worry. Wọ́n máa jèrè ọ̀rọ̀ báwo. Àwa gan wà level wọn. 20 years we dey here. 20 years we still dey here. We go fight for you, don't worry. Olórí burúkú ni wọ́n àwa mọ̀ wọ́n dáadáa. Àwa mọ̀ wọ́n dáadáa. Àwa gan máa kú fún wọn ni. Ẹgbà ló ń jẹ wèrè akódá ní rẹpẹtẹ ni báwo náà ṣe fẹ́ sí. Ṣé pankẹ́rẹ́ lẹ́fẹ́ ni àbí kòbókò? Ó ń bẹ́ẹ̀lẹ̀. A máa nà yín wọlé ni. A ní a máa nà yín gbogbo brain yín yẹn ó máa reset. Kẹ́ máa ṣorí burúkú at that age. Torí pa ayé tí yín ò dá ìyẹn sọ pé ayé àwọn tó kú ò dára. Ìyẹn àgbà játijàti. Ẹ jẹ́ káwọn ọmọ ọ̀dọ̀ káàṣẹ wọn ti ṣe pátí tó ń sin. Priscilla. Àwọn èèyàn ẹ ṣáà máa ń jẹ lọ́ọ̀kì. Gbogbo nǹkan táyà ń dètì. Gbogbo ẹ̀ náà bọ̀ wá. Wọ́n á bójú yín jẹ́ wò. Ẹ̀yin wò ní láìkara yín. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n mọ̀ what about feel about this video. Ẹ jẹ́ àmàlà. Have a wonderful day. God bless you. Bye.